àní ayé wa tòrò ayé wa tòrò láṣẹ ọlọ́run bàbá ẹnìgbà wa tún dára kalẹ̀ láṣẹ elédùmarè mo ní ayé tèmi olúwàbùnmi bright ajígbádùn ó máa tòrò láṣẹ ọlọ́run ọba adẹ́dà ṣẹ̀dá bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò fìgbádùn ṣayọ̀ nílé gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò fìgbádùn ṣayọ̀ pátápátá mo ní ayé tìyín náà tòrò àní ó ti di dandan láṣẹ elédùmarè pé kí ni kí ayé ẹnì kọ̀ọ̀kan wa kó tòrò bá mi gbé sókè. ìgbà wa á dára kalẹ̀. ipòkípò tẹ́lẹ̀ wa ká máa dúpẹ́ ló tọ́ o. ohun gbogbo láyé o ó ń bẹ lọ́wọ́ Olúwa o. káwá bẹ́ẹ̀ lù wá kó bá wa ṣe tà wá. bàbá rẹ̀ lẹ́dùnmarè bá wa ṣe kalẹ̀. ayé wa. jọ ipò wo ni wọ́n wà lénìí ipò wo ni mo wà lénìí ǹjẹ́ nínú ipò tó wáyé ǹjẹ́ ìwọ náà ń fi ọpẹ́ fún ọlọ́run bí ǹjẹ́ ò ń dúpẹ́ ní ọwọ́ ọlọ́run bí àní ipòkípò tó wù ká wà ẹ jẹ́ ká máa yin ọlọ́run òun náà ni bàbá wa Ebenezer Obey ni wọ́n sọ yẹn pé ipòkípò tó wù ká lè wà ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká wá súnmọ́ ọlọ́run pẹ́kípẹ́kí ká má ṣe jìnnà sí ọlọ́run torí pé òun náà sọ ó ní ẹ wá ọlọ́run nígbà tí ẹ lè rí ẹ pè nígbà tí ó wà nítòsí torí náà àníṣe ohunkóhun tó wù kó lè dé ẹ jẹ́ ká túbọ̀ súnmọ́ ọlọ́run ká wá ọlọ́run nígbà tó ń bẹ nítòsí pẹ̀lú wa ká fi ọ̀rọ̀ wa ká fi mọ ọlọ́run mo ní ipò wo lẹ̀yin wà ipò wo lèmi wà ìjà ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí ìjà mọ rírì oore ọlọ́run bí ẹ jẹ́ ká tiẹ̀ wò oṣù kẹwàá òun ló tún ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ òní tí ní ọjọ́ kẹrìndínlógún nínú oṣù kẹwàá ọjọ́ wo la mú ọjọ́ kìíní tá à ń sọ pé àwọ̀ oṣù òmìnira òun nìyó ọjọ́ kẹrìndínlógún nínú oṣù kẹwàá ló tún lọ ẹ̀ ṣóun fọpẹ́ fọlọ́run mò ń bọ̀ padà. yóò la kókó ẹkún rẹ. ayé wa á tòrò. ìgbà wa á dára kalẹ̀. ayé wa. àní bó ti wù kóòrùn kó mú tó lóòótọ́ sánmọ̀ dúdú díẹ̀ yóò wà bó ti wù kí ìgbé ayé wa kó ládùn kó lóyin a gbọ́dọ̀ gba kíkan díẹ̀ kọjá láàárín torí pé èèyàn ò lè gbáre kó má gba ibi ṣùgbọ́n ohun tá à ń bẹ ọlọ́run fún ni pé kí ibi ibẹ̀ kó má pọ̀ ju ire lọ ire ni kó pọ̀ ju ibi lọ fún wa mo ní ẹ kú ọ̀lẹ́ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ohùn èmi olúwàbùnmi bright ajígbádùn tí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nígboro kí ni tẹ́ ń panupọ̀ tẹ́ ń pè mí ní mama bright always bright everyday nìyẹn tàbí ìyá tùǹgbà mo máa ń sọ fún yín gbogbo ọjọ́ mẹ́jọ pé àníyè olóríire ni mí bẹ́ẹ̀ pè mí ní ìyá tùǹgbà nígboro dédé ara mi ni màá dẹ́ ẹ̀yin màá dá ẹ̀yin lóhùn bẹ́ẹ̀ tí ń pè mí bẹ́ẹ̀ ni màá máa jẹ́ ẹ̀yin ànílẹ̀ nǹkan sí olúwàbùnmi bright ajígbádùn tí gbogbo yín pè mama bright ni ó ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ mo ní ẹ kúrò lẹ́lẹ́ǹkan sí báwo ni wíkẹ́ndì yín ṣé ẹ enjoy wíkẹ́ndì yín báwo ni gbogbo ẹ̀ mo rí pé wẹ́dà yẹn tutù gbogbo àwa tá à ń ṣe ìnáwó oòrùn yẹn ò mú ju bó ṣe yẹ lọ ọlọ́run rọra fún wa ní afẹ́fẹ́ tó tutù níwọ̀nba mo ní báwo ni ṣé ẹ̀ fílẹ̀ atẹ́gùn yẹn ju bó ṣe yẹ lọ gbogbo àwa tá à ń fi òrùka síra wa lọ́wọ́ lónìí mo ní adùn tí ń bẹ nínú rẹ̀ ọlọ́run á yọ̀ǹdẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan yín àwa tá a wá ṣòkó àgbà náà àní ó yẹ ká máa dúpẹ́ nítorí pé ẹlẹ́yìn kò síwájú àwa tọ́lọ̀ ń yọ̀ǹda ìkókó fún náà tó jẹ́ pé à ń múra yára láti fún lórúkọ tàbí láti pa súnà mo ní ọmọ náà bá wa kalẹ̀ láṣẹ ọlọ́run ọba ẹ kú ìgbádùn òpin ọ̀sẹ̀ lẹ́ẹ̀kan sí bá mi gbé sókè sí i. ayé wa láyọ̀ yóò la kókó ẹkún rẹ. ayé wa á tòrò. ìgbà wa á dára kalẹ̀. àníṣe bó ti wù káyé wá láyọ̀ tó yóò ná kókó ẹkún rẹ̀ mo sọ lẹ́ẹ̀kan pé àkókò ẹkún yẹn ni kó má pọ̀ ju àkókò ayọ̀ lọ kí àkókò ayọ̀ kó pọ̀ ju àkókò ẹkún lọ bẹ́ẹ̀ náà ló dẹ̀ máa rí láṣẹ ọlọ́run ọba ó wá dàbí ẹni pé ẹyẹ mi máa fi apá kan fò lónìí gbogbo àwọn ikọ̀ fìgbádùn ṣayọ̀ ṣáà mọ̀ pé wẹ́dà yẹn rí bákan bákan òjò ń rọ̀ láwọn apá ibì kan so atẹ́gùn òjò yẹn ó àfẹ́ẹ̀tì gbogbo wọn lénìí ẹyẹ mi fẹ́ fi apá kan fò mo jẹ́ sọ mo gbà ládùúrà pé àtúnyè máa tukọ̀ ètò fìgbádùn ṣayọ̀ lónìí torí mo ti fi kọ́kọ́rọ́ ètò náà lé
ọlọ́run ọba lọ́wọ́. Lẹ́gbẹ̀ẹ́ mi ń bí ọlọ́wọ́ bọ́tìnì mi tí ń ṣe dírẹ́fà tó fẹ́ wọ ọkọ̀ fìgbádùn ṣayọ̀ lónìí kò tí ì yí padà. Olúwakẹ́mi Ọ̀jẹ́dìran aṣọ́lé obìnrin tí ń dẹ́rù ba gbogbo ọkùnrin lórí pápá, òun ni ọlọ́wọ́ bọ́tìnì tó ń bá mi gbé sókè tó ń gbé sódò. Bákan náà amúgbálẹ́gbẹ̀ẹ́ tó ń jẹ́ kẹ́ máa wò mí lórí Facebook Live ìyẹn Sodiq Akínbólú, òun náà ń bẹ níkàlẹ̀ pẹ̀lú mi. Lórí ètò lónìí mo ní àlejò, ṣùgbọ́n kí àlejò kó tó wọlé mò ń bọ̀, ẹ tún jẹ́ kí n dókè náà. Ìgbà wa á dára kalẹ̀. Mo ní ayé wa tòrò lẹ́ẹ̀kan sí i láṣẹ Elédùmarè. Mo ní lórí ètò lónìí mo ní àlejò, ṣùgbọ́n kí àlejò mi kó tó wọlé kí lóhun tá a kàn fẹ́ rọra fi gbára wa níyànjú bí eré bí àwàdà. Ẹ jẹ́ ká wò ó, ọdún 2021 tún ti ń rọ́ kẹ̀kẹ́ ó ń lọ sí ó múra láti máa lọ sí ìparí. Oṣù kẹwàá ló tún ti ń kóra ńlẹ̀ lọ bí eré bí àwàdà yìí, ká tó ṣẹ́jú pẹ́ oṣù kọkànlá wọlé, oṣù kejìlá tó kẹ́yìn ìrìn àjò ọdún 2021 òun náà tún wọlé. Ṣùgbọ́n níwọ̀nba oṣù méjì tó kù, kí lohun tó ní léròǹgbà tó rò wípé o lè sáré ṣe tí gbogbo ẹ̀ á fi bọ́ sí déédé? Kí làwọn ìgbésẹ̀ tó rò pé o lè gbé? Mo fẹ́ kẹ́ jẹ́ ká máa rò nínú ara wa, nítorí pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi ò ní lọ nínú ọdún yìí, ní èyí tó kù nínú ọdún yìí lọ́wọ́ òfìfo. Bẹ́ẹ̀ náà ni mo sì mọ̀ yí pé ẹ̀yin olólùfẹ́ ètò fìgbádùn ṣayọ̀, bẹ́yìn náà ti ń gbọ́ mi ní ìrọ̀lẹ́ yìí, ẹ̀yin náà ẹ̀ ní lọ lọ́wọ́ òfìfo ní ìwọ̀nba tó kù kí ọdún yìí kó parí. Ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ wo ni wọ́n ń gbé tó fi ní lọ lọ́wọ́ òfìfo ní èyí tó kù kọ́dún kó parí? Àwọn èròǹgbà wo ni wọ́n ní lọ́kàn tí wọ́n ń lò láti fi ní àníṣe ìwọ̀nba oṣù méjì tó kù yìí mi ò fẹ́ lọ lọ́wọ́ òfìfo, mi ì fẹ́ jáde lọ́wọ́ òfìfo nínú ọdún yìí? Mo ní ṣé òun ṣe àṣàrò yẹn ṣá, ṣé òun rò ó? Torí pé oṣù mẹ́wàá ti ń ré kọjá lọ. Láàárín oṣù mẹ́wàá yẹn kí lóhun tó o ti dá lára, kí lóhun tó o ti ṣe? Ìtẹ̀síwájú wo ló ti bá ìrìn àjò ayé ẹ nípasẹ̀ àwọn èròǹgbà rere tó o ní lọ́kàn tàbí ìgbésẹ̀ rere tó ń gbé? Yẹ ara rẹ wò, ṣàkíyèsí ara rẹ. Kì í ṣe ìwọ̀nba oṣù méjì tó kù yìí ló máa wá fi wá sáré àsápajúdé tí wàá fi máa sọ pé ọdún tí ń bọ̀ mi ò gbọ́dọ̀, ọdún yìí mi gbọ́dọ̀ má ṣe, mo gbọ́dọ̀ ṣe kó lárinrin, mo gbọ́dọ̀ ṣe kó dùn. Ǹjẹ́ o pọnmi sílẹ̀ látoṣù mẹ́wàá ta ti kọ́kọ́ lò, tó wá jẹ́ pé gbà tó kù oṣù méjì ló ṣẹ̀ṣẹ̀ wá ń sáré pé àkójò òwúrọ̀ kó lè pọnmi, kójò òwúrọ̀ kó lè pọnmi? Àní ṣe àṣàrò ìwọ̀nba tó kù kí ọdún yìí kó parí nínú ìrìn àjò ayé rẹ. Mo ní gbìyànjú kó o má jáde lọ́wọ́ òfìfo. Mò ń padà bọ̀, bá mi gbé sókè. Ìgbà wa á dára kalẹ̀. Kábùrìbùrì káfẹsẹ̀ kọ́ ò káwọ́ ẹni tí ó ṣe ní pẹ̀lẹ́ o. Ayé tó tó o, ayé mojúbà. Èèyàn fẹ́ ní fọ́rọ̀ o, orí ẹni ló yọ ní. Ipòkípò ta lè wà, ká máa dúpẹ́ ló tọ́. Ayé wa á tòrò. Ìgbà wa á dára kalẹ̀. Ayé wa á tòrò. Ìgbà wa á dára kalẹ̀. Ohun tí mò ń gbìyànjú láti bá wa sọ ni wípé mò ń ṣí wa ní ìyè ni o. Mò ń ṣí wa níyè pé ká má sorun àsùnpara, ká má jókòó rẹpẹtẹ kalẹ̀, nítorí pé ọdún yìí tún ti ń yípo lọ bí eré bí àwàdà ni. Ó ti ń yípo lọ bí eré bí àwàdà. Mo lọ ń sun ilé ìjọsìn látàárọ̀ tílẹ̀ máa fi ṣúkọ́ ní ọ̀rọ̀ tá à ń sọ yìí o. Ohun tí mò ń gbé wá sí àkíyèsí sí ni pé mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jí nínú oorun tá à ń sùn yẹn, ká wo ohun tá a lè sáré mú ṣe kí ọdún yìí kó tó parí, tó jẹ́ wípé ó lè mú ìgbé ayé wa tẹ̀síwájú. Mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká sùn, ká jí dìde nínú oorun tá à ń sùn yẹn, ká wo ìgbésẹ̀ tí a lè gbé ní ìwọ̀nba fẹ́rẹ́fẹ́ tó kù nínú ọdún yìí kó lọ sí ìdágbére, tó ti jẹ́ pé ká tó tún rírú àyájọ́ ọdún yìí ó tún di àìmọye ọdún. Àníṣẹ́ ká jókòó, ká pera wa sí àkíyèsí, ká wò ó pé àní ọdún yìí mà ti kù bí oṣù méjì.
ṣé kìí ṣe pé mo ti fi àkókò ṣòfò láti ìbẹ̀rẹ̀ ọdún? Èyí tó kù yóò yẹ kí n pera mi ṣàkíyèsí, kí n tètè jí òdodo, kémi náà bẹ̀rẹ̀ sí ní wá ọ̀nà àbáyọ. Ṣé kìí ṣe pé ọ̀nà àbáyọ tí ìwọ ń wá yẹn, ṣé kìí ṣe pé ọ̀nà àbáyọ ìparun ni? Má jẹ èèyàn torí pé o fẹ́ jẹ́ èèyàn. Má jẹ èèyàn torí pé o fẹ́ jẹ́ èèyàn kí ọdún yìí kó tó parí. Má fi ènìyàn ṣe àtẹ̀gùn torí pé o fẹ́ débi gíga kí ọdún yìí kó tó parí. Gbìyànjú fúnra lára rẹ kó jókòó ṣe àṣàrò nínú ọkàn àyà rẹ pé ó mà kú fẹ́rẹ́fẹ́ kí ọdún kó parí. Èwo ni èmi náà lè mú ṣe tó lè sọ mí di ẹni ara mi fúnra lára mi, tó lè mú ìtẹ̀síwájú bá ilé ayé mi? Àwọn òwò wo ni mo lè dáwọ́lé tèmi náà lè sọ wípé níwọ̀nba oṣù méjì tó kù yìí èrè tí mo jẹ bọ̀ rèé? Tàbí àwọn iṣẹ́ wo ni mo lè lọ sáré dojúkọ? Kò sí wọ́n ní adult education wà, bẹ́ẹ̀ náà ni kò sí iṣẹ́ níwọ̀n tí ò bá ti ń ṣe pé bóyá o lọ fẹ́wọ́ tàbí o lọ gbóhùn olóhùn. Kò sí, ẹ má jẹ́ kí iṣẹ́ kankan kó máa tì wá lójú láti ṣe. Níwọ̀n ìgbà tó ti jẹ́ wípé à ń ṣe iṣẹ́ yẹn fún ọ̀nà àbáyọ ayé wa ni, tí kì í ṣe pé à ń ṣe fún ìpalára ọmọlàkejì wa. Ẹ má jẹ́ kí iṣẹ́ ta bá fẹ́ ṣe kó tì wá lójú, yàtọ̀ sí iṣẹ́ tó lè mú ìtìjú àti àbùkù bá ìrìn àjò ayé wa. Ìyẹn nìkan lèmi ò bá yín fọwọ́ sí. Ṣùgbọ́n iṣẹ́ ta mọ̀ yìí pé ó lè mú ìtẹ̀síwájú àti ìlọsíwájú àti ìgbédìde fún ayé wa ní jẹ́kẹ́jẹ́ ká rìn ní bèbè ọ̀nà ọbẹ̀, ká bẹ̀rẹ̀ àṣàrò lé lórí láti ìṣẹ́jú. Èyí ni mo mú tọ̀ wá ní ìrọ̀lẹ́ yìí pé ẹ jẹ́ ká jí ìjí òdodo bí ọdún ti ń parí lọ. Gbogbo àwa ta mọ̀ wípé ọdún 2021 ó tún ti ń múra, ó ti ń palẹ̀ mọ́ díẹ̀. Oorun tá a fẹ́ sùn ìwọ̀nba ló kù, oṣù méjì péré ló kù kọ́dún yìí kó parí, oṣù méjì àti bí ọ̀sẹ̀ mélòó. Èwo ni ìwọ fẹ́ ṣe kọ́dún náà tó parí? Èwo ni ìwọ ń rò nínú ọkàn rẹ pé o fẹ́ sáré dáwọ́lé lórí tó lè sọ ẹ́ di ènìyàn láàárín oṣù méjì? Àìmọye iṣẹ́ mìíràn tó jẹ́ pé èèyàn ń ṣe láàárín oṣù kan gan tó máa jèrè bọ̀ níbẹ̀, tó máa jẹ́ èrè tó máa fún ní ìdùnnú, tí kì í ṣe wípé o lọ ṣe ọ̀nà àbáyọ kan sí èkejì tó máa pọ́nmọ́làkejì ẹ lára. Mo sọ lẹ́ẹ̀kan wípé má jẹ́ èèyàn torí pé o fẹ́ jẹ́ ènìyàn. Má fi ènìyàn ṣe àtẹ̀gùn torí pé o fẹ́ dé òkè. Rántí pé bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀. Torí náà ohun tó o mọ̀ yìí pé o lè ṣe tí ó fún ọ ní ìdùnnú, tí ó sọ ìwọ náà di ènìyàn, tí ó mú ìtẹ̀síwájú àti ọ̀nà àbáyọ fún ìgbédìde ayé ẹ, òun ni kó o gbé ìgbésẹ̀ rẹ̀ kó o dáwọ́lé. Mò ń bọ̀, ẹ jẹ́ kí n dókè lọ́hùn kí n lọ pe àlejò mi wọlé. mi jòwúrọ̀ lọ bàbá, ìgbà mẹ́ta nígbà ẹ̀dá láyé o. Jòwúrọ̀ lọ bàbá rere. Ìgbẹ̀yìn ayé mi má jẹ́ kó dàbí ti Sọ́ọ̀lù. Ìgbẹ̀yìn ayé mi má jẹ́ kó dàbí ti Sọ́ọ̀lù. Ó bẹ̀rẹ̀ lọ́dọ̀ Olúwa, ó parí rẹ̀ sọ́dọ̀ Sátánì. Ó ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀ tẹ́lẹ̀, ó yá ó wá dá Bókù sọ̀rọ̀.
ìgbẹ̀yìn ayé mi máa jẹ́ kó dàbí ti sọ̀nù ọba. Ayé mi máa jẹ́ kó dàbí ti sọ̀nù. Ìgbẹ̀yìn ayé mi máa jẹ́ kó dàbí ti sọ̀nù. Ó bẹ̀rẹ̀ lọ́dọ̀ lọ́ba, ó parí rẹ̀ sọ́dọ̀ bàtà. Ọ̀rọ̀ tẹ́lẹ̀ bóyá ó bá dàgbòkú sọ̀rọ̀. Ìgbẹ̀yìn ayé mi ó máa jẹ́ kó dàbí ti sọ̀nù ọba. Ìgbẹ̀yìn lọ́jọ́. Ìgbẹ̀yìn ayé mi máa jẹ́ kó dàbí ti sọ̀nù. Ìgbẹ̀yìn ayé mi máa jẹ́ kó dàbí ti sọ̀nù. Sọ̀tàn kékeré kan. Ìfọwọ́ ní. Sọ̀tàn ọmọ ìṣẹ̀lẹ̀ kan. Adarí ilẹ̀ ọjọ́ ti gorí ọjọ́. Sámúẹ́lì dàgbà ominú báwọn ọmọ Ísírẹ́lì, àwọn àgbà pẹ̀lú agbára wọn jọ. Wọ́n jẹ́
wá bọ́ mi o ọ̀nà wo ni wọ́n gbé gbà olólùwà o bá gbọ́ táwọn èèyàn wọ̀nyí wí ọmọ fọba o ọ̀nà wo ni wọ́n gbé gbà. lọ́gán níṣẹ́jú akàn olúwa sọ fún Sámúẹ́lì pé gbóhùn tí wọ́n wí kó ṣohun tí wọ́n fẹ́ ṣùgbọ́n kó tó yan ọba fún wọn. sọ ìwà ọba tí ó jẹ lórí wọn bí wọ́n gbọ́. ẹ̀kọ́ sì máa wọlé wọn. ìwà wọn èdè ni wọn tẹ̀síwájú. Ẹlẹ́dàá mi yé máa jẹ́ kọ̀ọ̀ sílẹ̀. Orílẹ̀-èdè tó máa kọ̀ọ̀rọ̀ sílẹ̀. Ajíyà ajíyà àtúnjẹyàn rẹ̀ níṣu ó dájú. Ìgbà yìí ló tó. Láì fọ̀rọ̀ kù rárá. Ìwọ ni o, ìwọ ni ẹni kọ̀kọ̀kọ̀ rárá o, ìwọ ni o, bàbá Ọlọ́run ìwọ kúkú ni. Ìwọ ni bàbá. Ìwọ ni o. Ìwọ ni ẹni kọ̀kọ̀kọ̀ rárá o, ìwọ ni o, bàbá Ọlọ́run ìwọ kúkú ni. Inú ayé mi Ọlọ́run ta ni mo lè fi ọwẹ́ náà? Inú ilé mi Ọlọ́run ta ni mo lè fi ọwẹ́? Lójú ọ̀nà mi Ọlọ́run ta ló dàbí rẹ̀? Ọlọ́run ìwọ kúkú ni o, ìwọ ni bàbá. Ìwọ ni o, ìwọ ni ẹni kọ̀kọ̀kọ̀ rárá o, ìwọ ni o, bàbá Ọlọ́run ìwọ kúkú ni. Ṣerú ara tó fi mi dà ní kòtò rọ́ ni o. Ṣerú ìtú tó fi mi pa ní kòtò ọ̀sán ni. Ohun èlò tí kò lágbára tó dá lọ́lá. Ohun èlò tí kò lágbára tó fún lọ́wọ́. Ohun èlò tí kò lágbára tó kọ́lé fún. Ohun èlò tí kò lágbára tó fún lọ́gbọ́n. Ohun èlò tí kò lágbára tó fún pọ́nlé. Tó wá fi mi dára tójú tí mo lè rán lọ. Ọlọ́run ìwọ kúkú ni o, ìwọ ni bàbá. Ìwọ ni o, ìwọ ni ẹni kọ̀kọ̀kọ̀ rárá o, ìwọ ni o, bàbá Ọlọ́run ìwọ kúkú ni. Ọdún ìkórè. Ọdún ìkórè dé. Àròkọ àfúrúgbìn. Ọkàn wa fògo fún wọn tó tún fàánù gbà wá. Kò dájú pé wọ́n lọ́lọ́run. Olú ìkórè gbọ́pẹ́ àwa. Eyawe, eyawe, kumama. Eyawe, eyawe, kumama. Eyawe, eyawe, kumama. Eyawe, eyawe, kumama. Kumama, kumama, kumama. Kumama, kumama, kumama. Kumama, kumama, kumama. Hey. Kumama, kumama, kumama. Kumama, kumama, kumama. Kumama, kumama, kumama. Eyawe, eyawe, kumama. Eyawe, eyawe, kumama.
ṣe tẹ̀síwájú àtòhun tí ẹ fẹ́ ká fi kún tàbí ẹ fẹ́ polówó ẹ fẹ́ ṣe ìkéde àbí ẹ fẹ́ ra káàdì láti kí àwọn olólùfẹ́ yín ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èmi Mama Bright sórí 08080599023 08080599023 lẹ́ẹ̀kan sí 08080599023 ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi bá èmi Olúwabùnmi Bright Ayajigbádùn sọ̀rọ̀ ìyẹn Mama Bright fún ti ètò fìgbádùn ṣayọ̀ mọ́nínì ni wọ́n ti máa sọ wípé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà tí mo fi yín sí ní ọ̀sẹ̀ yìí látùjọ padà gbóhùn ara wa ní ọjọ́ mẹ́jọ wípé ìlọ kí n tún padà dé níjọ́ mẹ́jọ ká tún jọ gbóhùn ara wa ní I hereby step aside títí lọ́jọ́ mẹ́jọ.